Tó bá ń sáré àtìlà kò ṣètọ́jú àlàáfíà torí gbàtẹ̀mí ẹ̀dá wa ṣàlèyàn ó jèrè ọ̀la. Ó gbọ́yé àbí kí n tún sọ. Tó bá ń sáré àtìlà àti lówó àti lọ́lá, tó bá ń sáré àtìlà kò ṣètọ́jú àlàáfíà torí gbàtẹ̀mí ẹ̀bá wa ṣàlèyàn ó jèrè ọ̀la. Yes now, a need nǹkan mẹ́ta péré àdẹ̀kù bíi bílíọ̀nsì sọ́kàn. Ẹ subscribe. Èmi máa bọ́ lójijì bẹ́ẹ̀ tó bá dẹ̀ bọ́ ṣá tún máa bọ́ lọ́hùn dáadáa. Nǹkan àkọ́kọ́ jẹun bàbá dáàdi ẹ jẹun. Ẹ jẹ́ kó máa sọ fún yín pé gbogbo owó tẹ́ ẹ rí oúnjẹ lẹ fi ń jẹ, ẹ máa jẹ, ẹ jẹun, ẹ wà òkè, ẹ tọ́jú ara yín, ẹ jẹun. Ẹ subscribe. Kódà bẹ́ẹ̀ raṣọ ẹ ṣáà máa jẹun, ẹ máa take care gbogbo nǹkan tó bá dẹ̀ lè harm health yín ẹ máa avoid ẹ. Ẹ̀kejì, ẹ máa ṣe dáadáa ṣẹ́bi sára, ẹ ti máa wọ́n tẹ máa ṣe dáadáa sí tó ṣe pàtàkì jù, ṣe dáadáa. Ẹlẹ́kẹta tó jó lórí ẹ má disconnect pẹ̀lú Ọlọ́run. Ẹ subscribe. Ẹ má lose guard o. Ẹ gbúdọ̀ níṣẹ́jú kan ẹ gbúdọ̀ disconnect pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ níbi orin ọ̀gá wa. Wọ́n ní pé lọ́jọ́ tó bá rí kéré káyà jẹ kéré, lọ́jọ́ abárí wọ̀mù káyà bò síkú, lọ́jọ́ tí o bá dẹ̀ sí lọ́jọ́ tí o bá dẹ̀ sí ká dákun délẹ̀ sùn, ká sùn ayọ̀ ló dẹ́kun káyà gbà ká mú. So tó bá kéré yẹn ká má níjẹ bọ́ ẹ jẹ́ ká mú wáàsí ọ̀rọ̀ Ọlọ́run látara lọ́jọ́ tó bá pọ̀ lọ́jọ́ tó bá kéré yẹn. Sórí lọ́jọ́ tó bá rí wọ́ọ̀mù yẹn náà má tún bù síkú wọ́ọ̀mù jù. Ẹ subscribe. Gẹ́ẹ̀tẹ̀ tó bá ti jẹun kárẹ̀ ẹ̀ kàn filẹ̀ lálàáfíà kò wà òkè bọ̀ ó nídìí láti gbààwẹ̀. Ọjọ́ tó bá pọ̀ gangan ni kò fi bí panú. Owó ilé owó kitchen onísẹ̀mù, ráìsì wà, ẹ̀wà wà, iṣu wà, ó mọ̀ ó tún ní sọ́yìn ó ní gbogbo ọbẹ̀ wà, bọ̀kọ̀tọ̀ wà báyìí, pọ̀nmọ́ wà báyìí, everything wà báyìí, gbogbo ilé set. Inú freezer àti fridge náà ó tún wà stock. Ọjọ́ yẹn gangan ni kò fi bí panú fọ́lọ́run. Ọ̀rọ̀ yẹn lọ fà bọ̀ ẹ jẹ́ kékeré yẹn náà jẹ́ kó yé ẹ bẹ́ẹ̀, ẹ kó yé ẹ. Ó nídìí kó jẹun díẹ̀ kó fi ní strength láti ṣe àwọn wàhálà pẹ́pẹ́pẹ́ ilé ayé. Ó fẹ́ lọ, ó fẹ́ bọ̀, ó fẹ́ ṣe ìjọsìn, ó fẹ́ ṣe normal activities, ó nídìí oúnjẹ nínú. Bọ̀ ó nídìí láti fi bí panú láti connect mọ̀ kí so ẹ lè connect wàá fi bí panú láti ja ogun ayé, láti ja ogun ara wàá jẹun, láti ja ogun ayé wàá fi bí panú. Ṣé ó tún ti gùn jù ní kò long jù nǹkan tó lè digest lọ. Níbi lọ́jọ́ tí ò bá sí, mo rántí story kan. Mọ́mísí mi kú ní year 2011. Dádì mi dẹ̀ ti kú tẹ́lẹ̀ ní year 2000. Year 2011 yẹn mo wà ní higher institution. Out of 12 exam, bí mo ṣe ń parí second exam ẹlẹ́kejì mo ṣe ń jáde nù hall báyìí wọ́n sọ fún mi pé mọ́mísí mi ti kú. Ẹ ṣé. So ẹ̀yin náà mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kí n bá ṣe ìwàsọ story tó lọ. Bọ̀ mo fẹ́ lórin King Dr. Saheed Osupa ni mo fi mú story yẹn wá. Ebi wá pa mí lálẹ́ ọjọ́ kan. Ebi yẹn pa mí gidi gan. Wàláhì ebi yẹn pa mí débi pé mo gbójú sókè sọ́lọ́run báyìí, omi dẹ̀ ń bọ́ lójú mi pé gbogbo ọgbọ́n tí mo ti tẹ fóònù oorun òkun mi, mo yíjú sẹ́gbẹ̀ẹ́ bí oorun òkun mi, mo ká bí ajá mi ìrọ̀rùn sùn. Nígbà tó yá mo kàn ó gbé mo wá ń gbọ́ Òṣùpá ká dàkú dé lẹ́sùn. So mi pé kò ní sí void láàrin stomach wa pẹ̀lú surface of the floor. Are you getting? Bond máa wà. So tó bá fẹ́ máa mí
kò ní jẹ́ pé òun fi gbogbo inú mímọ́ débi pé bí màmá pa ẹ́. Àwọn slight mímí tí wàá kàn máa fi survive ló kàn máa nídìí bẹ́ẹ̀ yẹn. Ẹ ti get level yẹn. Wàláhì ìgbà tí mo da ikùn dé lẹ́sùn ni mo rọrùn sùn. Wàláhì mi ì lè máa fọlọ́n búra fún yín lórí lọ. Ẹ ti get ẹ. Ṣé rí máa yìí ó ṣe mistake láti máa tẹ̀lé Òṣùpá. Ó ṣe mistake láti máa follow Òṣùpá. Ó ṣìyàn. Ó sí olórin tẹ̀lé. Mo ti sọ fún ẹ wípé tó bá yọ̀lẹ̀ níbi kó fẹ́ ka Quran ẹ̀ dáadáa. Tó bá yọ̀lẹ̀ níbi kó fẹ́ ka Bible ó ti ka níwọ̀nba. So lo time láti máa kò ń ṣe kó kàn máa jó ní tó fẹ́ fi ṣagbára, tó fẹ́ fi ṣèjé èèyàn, tó fẹ́ fi ṣe lọ síwájú, tó fẹ́ fi máa bẹ ìbẹ dáadáa pé mi náà wà bí mo wà nú ayé. Ọlọ́run ọba tó dá Saheed Òṣùpá ó ti kó sọ́dọ̀ ẹ̀. Ó ti ṣe kí ni? Ó ti kó sọ́dọ̀ ẹ̀. Ó gẹ́ẹ̀tẹ̀. Ó ti kó sọ́dọ̀ ẹ̀. So máa gbọ́ máa kó nǹkan bẹ̀. Jẹ́ kí n put ẹ̀ bẹ́ẹ̀. Máa bù nǹkan sára ń bẹ̀. Má kàn máa gbọ́ pé ó ti yẹ. So Ọlọ́run á gbàdúrà wa. Ọlọ́run á wà pẹ̀lú wa. Èmi ń lọ ibi iṣẹ́ o. Gbogbo àwa tí Ọlọ́run ní ká máa rí bí lọ. Ọlọ́run ní dínà mọ́ wa. Gbogbo àwa tí ó jẹ́ pé tọ̀ àwọn wa bá ṣe fẹ́ survive náà ni pé à ń bẹ Ọlọ́run kọ́ lọ́run ti ẹ̀ ṣàánú wa. Káwa náà lè máa rí bí jáde lọ. Ọ̀nà ò ní dí mọ́ wa. Aráyé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ o. Ọba orin King Dr. Saheed Òṣùpá náà àní wá wọn ti ń sìn. Ẹ máa yẹ kán dàgbà kán dùn. Ẹ bá ń kí wọn wọ́n ṣe mí lóore o. Orin wọn tọ́ mi sọ́nà. Peace out.